Bóyá lẹ mọ̀ pé eégún kan ń bẹ nìbàdàn tí kì í fojú róbìnrin. Lára àwọn àṣà àti ìṣe tó gbajúmọ̀ dáadáa nílẹ̀ Yorùbá ni egúngún àbí eégún jẹ́, tí wọ́n a sì tún máa pè wọ́n ní ará ọ̀run àbí ará ọ̀run kìnkìnkìn. Ìgbàgbọ́ Yorùbá ni pé àwọn alálẹ̀ ní kò gbàgbé àwọn ará ayé, tí wọ́n sì ń fi eégún ṣe àbẹ̀wò sí wọn àti ìrànwọ́ nígbà tí wọ́n bá nílò rẹ̀. Oríṣiríṣi ni eégún, wọ́n yàtọ̀ ní ìrísí, ìṣe, ìtàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ ṣá, nínú àwọn eégún tó gbajúmọ̀ ní ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ ní ilẹ̀ Ìbàdàn, ní eégún kan tí wọ́n ń pè ní Olóòlù. Eégún yìí ni wọ́n gbà pé ó lágbára jùlọ nínú gbogbo àwọn eégún nìbàdàn. Eégún kan tó jẹ́ gbìyànjú ẹ̀ wò láti ta Olóòlù láyà nígbà kan àná rí, òun ni wọ́n ń pè ní ìpọ̀nrí ikú. Bó ṣe dán wò náà ló dán tán. Ìtàn fi yé ni pé láyé Olúbàdàn dáadáa ni àwọn eégún méjèèjì yìí kojú ara wọn, tí wọ́n sì gbé pẹrẹgì ìjà kaná, eléyìí tó mú kí Olóòlù ju owó ẹyọ sílẹ̀ fún ìpọ̀nrí ikú láti mú nílẹ̀, ṣùgbọ́n tí ìyẹn dá lẹ́yìn, léyìí tó sì mú kí ará ọ̀run kìnkìnkìn ó padà síbi tó ti wá. Níbi tí eégún Olóòlù yìí gbajúmọ̀ dé, ọdọọdún ni àwọn Ìbàdàn máa ń ṣe àjọ̀dún eégún náà. Kódà àsìkò tọdún 2026 la wà yìí, àjọ̀dún eégún lápapọ̀ ló ti bẹ̀rẹ̀ láti ọjọ́ àìkú Sunday ọjọ́ 21 oṣù kẹfà ọdún 2026 tí yóò sì parí ní 30 oṣù kejì ọdún 2026. Bákan náà, ìjáde eégún Olóòlù yìí gan òní wọn yóò fi káàdì gbogbo ayẹyẹ náà nílẹ̀, gẹ́gẹ́ bí àtẹ̀jáde àmọ̀ràn Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Arúṣà Kínní lórí ọ̀rọ̀ ọdún Olóòlù pé kí àwọn èèyàn ó fi ẹ̀sọ̀ ṣe kí wọ́n sì gba àlàáfíà láàyè. Níbàámu pẹ̀lú àlàkalẹ̀ ètò, ọjọ́ ajé Monday tó ń bọ̀ ni eégún Olóòlù yóò jáde, tí yóò sì kọ́kọ́ súre fún Olúbàdàn àti gbogbo ìlú, tí yóò sì tún dé ọ̀dọ̀ Ọ̀tún Olúbàdàn. Ọjọ́ Ìṣẹ́gun Tuesday ni yóò dé ọ̀dọ̀ gómìnà Ṣèyí Mákindé ní ọ́fíìsì rẹ̀ ní Agodi nílùú Ìbàdàn, kó tó wá dé àwọn agbègbè míì nílùú Ìbàdàn bíi Àlí-Ìwó, Yemẹtu, Ọjà Ajé, Ìsàlẹ̀ Àfá, Òkè Àrẹ̀mọ, Pópó Yemọja, Ọjà Abòdè, Mọ̀lété, Ìsàlẹ̀ Ìjẹ̀bú, Elékùrọ́, Kòbọ́mọjẹ́ àti Ọ̀rànyàn. Ńgbà tó bá di ọjọ́ kẹta tí í ṣe ọjọ́rú Wednesday, òní yóò dé Ọjà Àgbó, Aláfárá, Olúbàdàn, Ìtàbálẹ̀, Ògbórí Ẹ̀fọ̀n, Lábọ́. Tó bá di ọjọ́bọ̀ Thursday tí gbogbo ètò ọ̀hún yóò gbẹ̀yìn, òní Olóòlù yóò dé Ilé Àpẹrin, Àgúgù, Ìyànà Dìrókò, Awótúndé, Jègèdé, Ìtàmẹ́rin, Gàngánṣì àti Bàbáńlá. Bí eégún yìí ti wá lókìkí tó, èèwọ̀ pé kì í fojú róbìnrin lásìkò tó bá jáde tún jẹ́ ọ̀rọ̀ kan tó mú kí eégún náà di ẹ̀rù jẹ̀jẹ̀ níbikíbi. Kókó ohun tó sì fa èyí ni pé lásìkò ogun kan látijọ́ nílùú Ọ̀gbàgí nípínlẹ̀ Ondo ni akíkanjú jagunjagun kan ti mú eégún náà lójú ogun tó sì mú wá sílé, ṣùgbọ́n tó jẹ́ wípé ó padà pàṣẹ kí wọ́n bẹ́ orí ìyàwó ẹni tó ru ẹ̀kún eégún náà nígbà tí ó takú lójú ọ̀nà pé òun kò bá wọn lọ mọ́. Orí ìyàwó ọ̀hún tí wọ́n gé sọnù títí dòní ó wà lára ẹ̀kú Olóòlù, eléyìí tó jẹ́ wípé ó tún mú kí eégún náà kó jẹ́ ẹ̀rù jẹ̀jẹ̀. Òun ló sì dífá fún bó ti jẹ́ wípé Olóòlù kì í fi ojú kan obìnrin nítorí ó lè béwu dé púpọ̀. Ìdílé jagunjagun Ayọ̀rìndé Ajé tó mú Olóòlù wá sí ìlú Ìbàdàn tó sì fún lórúkọ náà ló ń ṣe ìtọ́jú rẹ̀ títí di òní. Bẹ́ẹ̀ bá béèrè ilé Ajé ní Òde Ajé nìbàdàn, ọ̀dọ̀ àwọn àrọ́mọdọ́mọ Ajé lẹ́wọ̀ ọ̀hún, àwọn tí wọ́n mú eégún Olóòlù wá síbàdàn.